kú dédé àsìkò yìí gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí amóhùnmáwòrán Ojútólé TV. Yèyóge náà ni yèyóge àṣà, yèyóge òréńté náà ló wà pẹ̀lú yàwọn lọ́dọ̀ Baba Alubarika Baba Aworawo Agbaaye tí wọ́n fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ sí ìlú Ìgbódú bí àṣọ̀gá mẹ́gáyà ni wọ́n fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ sí ìlú Ìgbódú. Ọ̀dà àmọ́ nìyẹn. Bàbá ẹ bá mi kí àwọn aráalé. Ó ṣe Alubarika Aworawo Agbaaye oríta Ìgbódú. Àdúrà wa gbà o. Àmín. Ẹ̀yin yèyóge ọ̀gá yín Ojútólé gbogbo yín ẹ ní ṣìṣe o. Àmín. Ẹ bá àánú pàdé o. Adojúkọdún ọdún dojúkọ àwa náà lọ́hùn tí a sọdún nínú ayọ̀ o. Gbogbo àwọn tó ń da Nàìjíríà rú Ọlọ́run bá gbàgbára lọ́wọ́ wọn. Àmín àmín Allahumma àmín. Òun nìyẹn tí ẹ ti gbọ́ èyẹ máa ṣàmì ibikíbi tí ẹ̀yin bá wà. Bàbá lè ní nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò òun ni kádàrá. Kí ló ń jẹ́ kádàrá? Báwo lèèyàn ṣe mọ̀ kádàrá? Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti pé kí ló ń jẹ́ kádàrá? Sórí kádàrá àyànmọ́. Ṣó ń gbọ́ mi? Kádàrá pẹ̀lú àyànmọ́ ọmọ ìyá kan náà ni wọ́n o. Ṣùgbọ́n méjèèjì ayé máa ń tọwọ́ bọ̀ mọ́yàn lọ́wọ́. Torí pé téèyàn bá ní ayé ò lè pa kádàrá dà níbi wọ́n ti ń tú sí Ọlọ́run wò, wọ́n sọ ń tọ̀hún dẹran orí rẹ̀ sí o. Ọlọ́run má jẹ́ kéèyàn orí jà ayé o. Ọlọ́run má jẹ́ àrí jà ayé o. Kádàrá ẹlòmíì dọba tí ó sì dáyé wọ́n mọ̀ pé lọ́ba ni. Bí wọ́n ṣe ń pè òun náà wọ́n ó pè tí ò ní jọba mọ́. Ó kọ̀tọ́ tí fi ń pè ọba wa bá lọ ṣẹ́gi wá ọba sọ́ba gidi nu sọ́ba renu Ọlọ́run o ọba lọ́mọ òun ọba ni ẹ máa pè ọba ní o. Wọ́n ti rí i pé kádàrá ẹ̀ ọba ni ṣùgbọ́n ayé ti rí i níbi ìpètò tó ń bí ìpètò tí wọ́n á yí kádàrá padà ọba wọn mọ̀ pé kò ní jọba mọ́ o. Ọlọ́run irú bẹ́ẹ̀ Ọlọ́run wọ́n kádàrá bu mọ́ wa o. Sọ wá rí kádàrá òun ni pé kódà ọ̀rọ̀ kádàrá yìí torí àsọtẹ́lẹ̀ tí ń sọ láìpẹ́ yìí kí kálukú ó gba kádàrá. Àwọn bàbá jọ̀hún wọ́n ní kádàrá wọ́n ní àìgbà àwọn bàbá ọmọ olórin kan ọ̀gbọ́n tó kọrin jò ní òní bó ló ṣe kọ́ yèyóge ní àìgbàfọ́ Ọlọ́run ní sinmi kádàrá ò ṣe kọ̀ láìgbà àìgbàfọ́ Ọlọ́run ní sinmi. Sórí kádàrá ò ní ṣe ni mo fi sọ pé olórin tí ń kọrin dáadáa bí irú àwọn tó kọ yẹn ànábì Ọlọ́run kan làwọn náà èèyàn gidi ni wọ́n. Kìí ṣe olórin tí ò ṣe fọmọ sọ́nlé o ní kí ọmọ àdúgbò mọ́lẹ̀ ní ọmọ kí ọmọ ìyá mọ́lẹ̀ o kí ọmọ bàbá mọ́lẹ̀ o. Irú yẹn kọ́ kò ń ṣe olórin tí ọba gbóyó tí ń pe rẹ̀ ní wèrè o. Irú àwọn bẹ́ẹ̀ yẹn kọ́ là ń wí o. Àní olórin tí ń kọrin tí èèyàn fi ń dunnú inú kádàrá ló wà kéèyàn gidi ọgbọ́. Kí ni o ní mo wí? Inú kádàrá ló wà. Kàdáná jọ ìyàwó kọ́mọ yẹ̀ kí kálukú ọmọ jó kí wọ́n máa yọ̀ inú kádàrá èèyàn ló wà. Ṣé ẹni tó wá ti gbé ìgbà pàtí ń dùn tí gbogbo nǹkan ṣe tí ń fọ́gò mọ́lẹ̀ ṣé kádàrá náà ló ní ó lọ ọbẹ̀ ńjọ́ náà? Kádàrá kọ́ ayé nìyún. Kí ni mo wí? Ayé nìyẹn kò ṣe kádàrá. Àlọ́lọ́run ti kọ́ kádàrá ìyẹn fẹ́ ṣe ìkómọ obì Ọlọ́run bíi láyọ̀ àtàlàáfíà ó bímọ ìyẹn fẹ́ ṣe gbéyàwó Ọlọ́run ló fi ìyàwó ó rí i ṣe wá ní security orí ò tight. Àwọn ọmọ bú wá débẹ̀ wọ́n ń jẹ́gò mọ́lẹ̀ wọ́n ń fọ́ ìyá ìyàwó lórí wọ́n ń fọ́ àbúrò lórí. Ẹ wá sọ pé kádàrá náà ni kádàrá kọ́ nìyún ayé ti lọ́wọ́ sí yún. Ọlọ́run má jẹ́ kéèyàn lóyún ẹni ó ti lóyún sọ́ngbánú ọ̀rọ̀ mi tó dandan ni kó bímọ kọ́ wá bímọ kí wọ́n ní kejì ọmọ wá. Ọlọ́run má kọ bímọ wá. Ọlọ́run tó ti kọ pé kó bímọ ṣé òun ló dákejì ọmọ dúró? Ayé nù. Gbogbo bíi pé ayé máa ń tábà kádàrá olóríire wọ́n sọ ọ́ dolórí ibú
tó lórí ibú gan bá múra sọ̀rọ̀ ààrẹ yóò dó lóríire. Kí ni mo wí? tó lórí ibú bá múra sọ̀rọ̀ rẹ̀ ó máa dó lóríire. Kí ló dé? Ṣé olórúkọ tí bí jẹ́ tí kúrò láyé ń tàn? Sọ ẹni tí ń mu tí àmúyó, ẹni tó lówó tó jẹ́ pé ànátán níná, ṣé eléyìí náà ti wá burú fún rẹ̀? Ṣùgbọ́n téèyàn bá ṣe àjò, ẹni tó bá ń ṣe yà láwù, ọmọ ṣe yà àyáṣẹ̀ mọ́. Ọgbọ́n mi, tó bá ti ń ṣòwò ọmọ wa kó jèrè. Níbi kó jèrè, àkọọ́lẹ̀ ní kéèyàn ò ṣiṣẹ́. Ṣé àkọọ́lẹ̀ tó ti ní kéèyàn bẹ̀rẹ̀ iṣẹ́ o, àkọọ́lẹ̀ wà ní kéèyàn ọmọ jèrè. Ṣé gbádùn ọ̀rọ̀ mi tó? Ṣùgbọ́n inú kádàrá ń wà yànnà náà yé yín, ó yé yín gan-an. Torí bọ́pọlọ kálukú bá ṣe mọ lèmi ṣe gbé fún. Kí ni mo wí? Ṣùgbọ́n eléyìí tí ń gbé kalẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń gbọ́rọ̀ yìí, mo mọ̀ pé làákàyè ni wọ́n. Ẹ̀yin gan àgbà onílàákàyè ni yín, ẹ kàn jọmọdé ni. Òyì tí ń wà gbé kalẹ̀ lọ́rọ̀ kádàrá gangan tí ó wà jọ́rọ̀ làákàyè tí kálukú wà fi mọ ibi kádàrá ṣe wà fún. Sórí kádàrá, tí wọ́n ń pè ní kádàrá, wọ́n ní pé ntọ́lọ̀ ti kọ mọ́yàn. Ẹni tí wá jẹ́ àyànmọ́, wọ́n ní lágbájá ó mọ̀ tí tún bẹ̀rẹ̀ àyànmọ́ mọ̀ ní tiẹ̀ yẹn. Tó ti yé sọ̀rí pọ́rọ̀ yẹn yàtọ̀. Kí ni mo wí? Ẹgbọ́n tí wọ́n sọ ní àkọ́kọ́ ní ìwé Yorùbá kan lọ́dún kan, òní bó ló ṣe sọ. Ìwé Yorùbá yẹn, àjàpá ó lọ húṣu àná ẹ̀. Ìjàpá ó lọ húṣu àná ẹ̀. Àwọn èèyàn wá ń lọ ọjà, wọ́n wá ní olè làjàpá o, kó wá húṣu àná rẹ̀. Àjàpá yìí ó lè ní o, ó wá húṣu àná ẹ̀. Gbogbo wọn sọ lọ ọjà bẹ́ẹ̀. Àná àjàpá wá tí ìtútù àjàpá lẹ̀, àjàpá wọn tó ń padà bọ̀. Ṣé ń gbọ́ mi? Ó fẹ́ wá jí mi. Àwọn èèyàn wá ń bọ̀ wá látọjà, wọ́n tó bá jàpá ń bi tánà ẹ̀ dé mọ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Wọ́n wá tó sọ fún un pé ọlọ́kan aláṣejù lànà àjàpá yìí náà, tó bá ṣe ìwúṣu náà délé, ṣe bí wọ́n ọjọ́ jẹ́ ni. Ṣe bí wọ́n àjọ jẹ́ ni. Kí ni wọ́n á dé tí ò tó àjàpá lẹ̀ látàárọ̀? Ìyẹn ni wọ́n fi sọ pé àlọ́ ní tahun. Kí ni mo wí? Àlọ́ ní tahun. Àbọ̀ ní tanú ẹ̀. Àbọ̀ ní tanú ẹ̀. Ṣé ọmọ yìí náà jẹ́ làákàyè ló kulẹ̀ fún? Sọ ọmọ pé ọ̀rọ̀ àjàpá ni wọ́n sọ lọ́jà, ọ̀rọ̀ àná ẹ̀ ni wọ́n sọ padà bọ̀. Kádàrá ń bẹ o, ẹni Ọlọ́run bá kówó mọ́ yóò ní o. Bọ̀tẹ̀ ẹni tí wọ́n gbé ìwàkiwà gúnyàn lọ́wọ́ o, wà lélẹ́yìí wọ́n gún lọ́wọ́ ni o, wọ́n ń pa kádàrá dà o. Inú pé wọ́n pa kádàrá dà ní oríire téèyàn ó ṣe lójú ayé kó máa ṣe lójú oorun. Ọlọ́run yìí sọ bá a ká o, béèyàn lówó kò sí tọ́kan lọ́hùn, bó o lówó kò sí tọ́kan lọ́hùn, bẹ́ẹ̀mi rẹ̀ gùn kò kan lọ́hùn, bẹ́ẹ̀mi rí ògùn kò sí tọ́kan lọ́hùn, ọba àmọ́ lọ mú fànàgà ò kó já onífun kò sí tọ́kan lọ́hùn, ọba àti máa mu mínírààsì tútù pẹ̀lú omi tútù kọ owó gidi ẹ̀ tí bí wọ́n ṣe ń jayé tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí tọ́kan lọ́hùn. Ṣùgbọ́n míì náà wọ́n gbé e sí, wọ́n gbọ́ tí sọmọ míì lẹ́nu. Kí ló ní mo wí? Wọ́n gbọ́ tí sọmọ míì lẹ́nu. Gbogbo ọmọ kọ́ lọ́lọ́run kádàrá kọ́ ọmọ hùwà bú, ọmọ wọlé ìyá bú ẹkú. Ọlọ́run má kọ́ ọmọ bú mọ́ wa, má kọ́ wà bú mọ́ wa, má kọ́ rìn bú mọ́ wa, má kó èèyàn bú mọ́. Ṣùgbọ́n káwa náà wá ṣọ́ra. Ọgbà àwọn bàbá àjọ wọn ní wàhálà sí kádàrá fàhádà, wàhálà sí àràjà àlìmọ̀ríyá. Gbogbo tọ́lọ́run bá ti kọ yìí máa jẹ́ ṣíṣe, ṣùgbọ́n àdúrà máa yí padà. Àdúrà ọdún kan tí mo sọ̀rọ̀ lórí ìbò, lórí Ṣàgàrí, mo wà ń kékeré, mo wá ń sọ fún bàbá mi pé Awólọ́wọ̀ lódodo la rí, ṣùgbọ́n gbòdago mẹ́rin wọ́n lọ ń ru àwọn pépà kan kalẹ̀, bàbá mi ni mò ń rí, wọ́n ń dà á lẹ̀, òun ní Ṣàgàrí ló padà wá ní pépà yẹn tó pọ̀.
wọ́n bá gbà bẹ́ẹ̀ wọ́n wá kọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun ló wọlé Ṣàgàrí ló wọlé láago 5 nígbò yìí ṣùgbọ́n lọ́dún náà lọ́hùn kan Awólọ́wọ̀ gbà kádàrá eléyìí gbogbo ẹni tá a bá ń fẹ́ náà Ọlọ́run jẹ́ kí kálukú gbà kádàrá Ọlọ́run kádàrá wa Ọlọ́run má kọ kádàrá bú mọ́ wa Ọlọ́run mọ́jà ṣe lásán gbogbo àwọn awárìnà jùran lọ tí wọ́n wà mọ́ sọ pé ẹni arírere fún pé bí ní ọ̀sẹ̀lẹ̀ fún alábú ní ọ̀padà báwọn tọ̀ ẹni abárírere fún èrè náà ni Ọlọ́run jọ jẹ́ tiẹ̀ ẹni tí bí sì ń bẹ lórí rẹ̀ Ọlọ́run ó yí bí padà Ọlọ́run sọ bí náà di rere èmi ò mọ kankan nú wọn o wàláhì tàlà tán bá ń gbọ́wọ́ mọ̀ mi ò sì gbowó olóṣèlú mi ò sì ṣiṣẹ́ wọn àwọn tèmi Ọlọ́run ti dá wọn kí n bẹ lọ́hùn ká ṣàṣàlátù ká ṣe gbogbo ẹ̀ ọba dọ̀sẹ̀ tó ń bá bẹ lọ́hùn lórí Nàìjíríà pẹ̀lú ògùn Ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run wàláhùlà wàlàkùwátá ìlà bìláyà lílẹ̀ àṣẹ. òun náà ni ẹ ti gbọ́ yẹn nípa kádàrá wọ́n ní pé Ọlọ́run kò sí bàbá ṣe rí tí Ọlọ́run kò kàn lẹ́yìn káwa gan múra sí ọ̀rọ̀ ayé wa nítorí pé ìwọ tó bá dúró pé ẹ̀dá ò lè pa kádàrá dà wọ́n lè fọwọ́ aago sẹ́yìn ọwọ́ aago tó fà sẹ́yìn yẹn kó tó wá sí táìmù ẹ Ọlọ́run má jẹ́ òtúkú ń gbà yẹn o òun ló ṣe gbọ́dọ̀ ṣe kí ni múra sọ́rọ̀ ara ẹ̀ kó má di pé aago yẹn máa lọ ṣe kí ni a lọ pẹ́ jù láṣẹ ní kò wá bàbá Awẹ́bí dànù Baba Alubarika wá sí Ìgbódù ìyẹn ní Ìkòròdú ní Ìjẹ̀dẹ̀ Òdu kíbi tí wọ́n pàṣà ti ń bọ̀ ìwọ́n bó ṣe máa dé Ìkòròdú garage kọ́ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ ní Ìjẹ̀dẹ̀ Road kó bọ́lẹ̀ ní Ìgbódù junction béèrè Baba Alubarika Baba Awẹ́bí dànù tàbí kó pe nọ́mbà yìí 08023829492 08023829492 má dúró rárá bàbá ẹ bá mi gbàdúrà fún gbogbo àwọn Ọlọ́run wọ́n ti tọwọ́ bọ kádàrá wọn o àwọn tó tọwọ́ bọ kádàrá wọn tó tọwọ́ bògo wọn iṣẹ́ owó tó yẹ kó máa ṣe lójú ayé ojú oorun ló ti ṣe Ọlọ́run yí padà lénìí ìwọ Ọlọ́run bá dákọ̀ ẹni tó yẹ kó jẹ́ pé ìyàwó ló jẹ́ kó ṣe lójú ayé ojú oorun ló ti ṣègbéyàwó jẹ Ọlọ́run yí padà lénìí ẹni tó yẹ kó bímọ lójú ayé tó jẹ́ pé ojú oorun ló ti bímọ tiẹ̀ Ọlọ́run yí padà lénìí gbogbo àlákàlà àwọn tí wọ́n rin ni mọ́lẹ̀ lójú oorun àwọn tí wọ́n di ejò àwọn tí wọ́n di kìnìún tẹ́jọ́ bá léèyàn kí lójú oorun ọ̀dọ̀ kíni ọ̀dọ̀ dókítà wo lèyìn ó lọ péjò ń lé mi kí lójú oorun ọlọ́mọ kọ kádàrá bímọ wa tí wọ́n bá lùyàn lójú oorun ọ̀dọ̀ ọlọ́pàá wo lèyìn ó lọ pé wọ́n máa ń nà mí lójú oorun ṣe báyìí mọ nǹkan kan ni àìmọ̀ ògùn kọ́ ni wọ́n lọ ń pẹ̀sẹ̀ báyàn nulẹ̀ ọlọ́mọjà àríjàyé wọ́n mọ na ọmọ náà lójú oorun tí ó kéwójú ayé ọlọ́mọjà ṣàgbàlagbà ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn ọlọ́mọjà ṣe ayé o àwọn tí wọ́n bá mọ́kọ ayé wọn aláwọ̀ gbèdì fáyé ẹni wọ́n bá gbèdì fáyé wọn agbè kó bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ káwọ́ gbèdì fáyé àárín ìdìmọ́ bẹ́ẹ̀ ni wọn náà jẹ́ àárín ìdìmọ́ èmi náà wọ́n sọ wọ́n ṣe láṣẹ ẹbí wọ́n ti jóye ẹbí wọ́n ti jóye ẹ̀yin golóyè rẹpẹtẹ ẹ̀hún nìyẹn lẹ ti gbọ́ yẹn ara lé ànírí jùmọ̀ ọdún ayọ̀ la máa ṣe láṣẹ Aláwùrábí ẹ máa wo Ojútólé TV ẹ máa wo gbogbo àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kọ nítorí eléyìí máa ṣe kíni ó máa ṣègbésí ayé yín lóore ó máa ṣe kádàrá yín àti àyànmọ́ yín á ṣe lóore èmi orúkọ tèmi yín padà Adéjọkẹ́ Ọmọlógun lèmi jèmi lò bí ìjàrá lódò ọmọ Olúbísí ọmọ ẹranko yẹyẹ oge àṣà ó dàbọ̀. ọmọ mi máa dín wù. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807